wọlọ́n ìwòlé ayé mi lóde ẹ̀wòlé ayé mi lóde nítorí ìbéèrè kékeré lásán torí ìbéèrè kékeré lásán wọ́n dẹ̀ máa fún yẹn ní mọ́tò máa fún yẹn fẹ́ńsà alájẹjú tó máa bí wọ́n ní wọ́n lọ béèrè tẹ́ fẹ́ ṣe lọ́dún yìí ó dùn mí pé ìbéèrè tẹ́ béèrè yìí mo mọ ọdọọdún ní sàn ṣe wọ́n fẹ́ sọjọ́ bí birthday nítorí oríkì lásán torí oríkì lọrin ẹ dákun ilé ayé mi gan sọ ní ìtumọ̀ báyìí nítorí oríkì lásán wọ́n dẹ̀ máa fún yẹn ní mọ́tò orí fẹ́ńsà. ẹ wà tó mi mo fi ọlọ́run bá bẹ̀ ṣùgbọ́n pé ìrìn òsì látara tó ṣe rí òsì owó ẹ̀ṣẹ̀ ìgbọ́n ẹ̀ṣẹ̀ yìí kọ́ ní sílẹ̀ ìjọ kókó. ẹ kí n sọ pé mo ń dá sọ̀rọ̀ sẹ́nu ẹ̀ mo fi sọ̀rọ̀ yìí. sẹ́nu ẹ̀ mo fi sọ̀rọ̀ ni. tí n bá tẹ̀ fẹ́ fọ gbogbo ojú ọ̀nà ayé mi fẹ́ tún mẹ́rin sọ ìwọ ni màá sọ̀rọ̀ mi fún ìwọ. ẹ̀gbọ́n mi ẹ sọ̀rọ̀. kí ni tó ń lọ mi fún báyìí gan. ẹ wò bẹ́ẹ̀ sọ̀rọ̀ yóò máa pè é rè téèyàn bá wọ́n sí ọmọ máa pè é rè ni bẹ́ẹ̀ ń dá sọ̀rọ̀. bẹ́ẹ̀ sọ̀rọ̀ èmi lèmi sọ̀rọ̀ bí wèrè. wọ́n ń wá ẹni tó jẹ́ pé ṣọ́ọ̀kọ́ ọmọ Ìlọrin ni wọ́n ọmọ ìlú tó ti ń lọrin. bí mo dáadáa. òkè ọmọ wọn rẹ díẹ̀ mọ wọn oníní òsì náà ló jẹ́ sára sórí ẹnìyẹn bó ṣe wà yẹn ẹni tó bá lè kí oríkì Ìlọrin fún wọn. ṣé wàá tó rí jẹ́ kí n sọ kí nìkan fún ẹ oríkì tí mo sọ yìí kìí tó ṣe oríkì lásán o kìí ṣe àwọn oríkì gbẹ́gbẹ́ àwọn oríkì ìrìnrìn oríkì Ìlọrin oríkì tàbí ìlú tán ni máa ń lọ Ìlọrin oríkì Ìlọrin ni là ń sọ payọ kìí ṣe ìlú kékeré o. ṣe nǹkan yẹn Alhaji Àjẹtì yẹn wọ́n fẹ́ ṣe birthday ni bọ́dẹ̀ ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn tó bá dẹ̀ ti ń ṣe wọ́n máa ń fún ọ̀yàn ní ẹ̀bùn ńláńláńlá fẹ́ni tó bá gbégbó tó bá mórí wọn wú tó bá gbégbó orókè wọ́n máa ń fún ọ ní ẹ̀bùn ńláńláńlá sókàn tó ṣẹlẹ̀ yẹn birthday ọjọ́ ìbí náà fẹ́ ṣe ọjọ́ ìbí. nígbà tí ẹ ń gbé tu gbogbo ojú ayé ń fi gbàjọ ẹ ti gbàjọ tó wọ́n pé ká lọ skul láàárọ̀ nígbà tẹ̀ sì kéré ẹ sọ pé ẹ lọ skul wọ́n ti kọ́ wọn kí ní ẹ̀rí razana gari flat òun ló kọ́ wa wọ́n máa kọ́ wa lóríṣiríṣi oríkì wà tó oníṣì ló kọ́ wa last nítòmọ̀ wọ́n kí sars mi lára. so nǹkan tó ń sọ fún mi nísìnyí pé ọ̀gá ẹ̀ fún mi format production àti gbogbo iṣẹ́ yìí wọ́n ti kọ́ ẹ. wọ́n gbé ẹ pátápátá. wọ́n ti kọ́ ẹ. ẹ bá bẹ̀rẹ̀ oríkì ṣàgà ẹ bá bẹ̀rẹ̀ gbogbo ẹ pátápátá ó ti kọ́ mi. ẹ wà tó mi. wàláì. ẹ wà tó mi. but a point of correction wà tó mi jẹ́ kí n sọ kí ní kan fún mi máa promise ẹ ní nǹkan méjì àti pé kí ló fẹ́ kí n fún ẹ gan-an kí ló fẹ́ kí n fún ẹ. owó lẹ máa fún mi. owó bíi ti bá wo. a ní owó lẹ máa fún mi ẹ̀gbọ́n kọ́ náà ni wọ́n náà lu ẹ wá sọ fún mi sùn pé mi ní gba owó èmi ò ní gba owó máa gba owó. ó dá wà tó mi mo ti understand yẹ káàtì ẹ̀tọ́ kó fẹ́ gba owó foríkì yìí èmi náà ní kí wọ́n ṣe fún ẹ o èlò ló fẹ́ gbà ojú 200 náà lọ tí 150 ló fẹ́ gbà kí n mọ ẹ. ẹ dúró náà máa gba 5,000. ẹ dàgbà ẹ bí ẹ gbádà wù jẹ. gbogbo tó ń sọ pé màá ti lù ọ́ sí léṣe èmi lájà bù jẹ àmọ́ wọn rí yìí ntàgbọ́ jẹ kò jẹ́ kájà àgbàgbọ́n jẹ́ kí n sọ kí nìkan fún ẹ 5,000 naira 5,000 naira bá mi dín wálẹ̀. ẹ ò máa lọ. ẹ wá ẹ wà tó kù wá 5,000 naira máa fún ẹ.